nínú fọ́nrán tó lọ mo ṣàlàyé nípa pé bá ti dàníyàn nígbà tá a ti wá dàníyàn tán tá a ti wá dé Mọ́kà báyìí kí ni nǹkan tó kù tá a fẹ́ ṣe a kọ́kọ́ ṣe tàwáàfù náà ní ká rọ kiri ká Káàbà lẹ́ẹ̀méje báwo la ti rọ kiri ká Káàbà á bẹ̀rẹ̀ níbi iná aláwọ̀ ewé yẹn ẹ ti rí iná aláwọ̀ ewé tí wọ́n ṣe báyìí bíi fluorescent ni ẹ ti rí wọ́n gbé iná yẹn sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ ti rí wọ́n ó gùn báyìí ó gùn lọ sókè ó pọ̀ báyìí iná aláwọ̀ ewé yẹn láti bẹ̀rẹ̀ tí ń ṣe green light ibẹ̀ láti bẹ̀rẹ̀ tá bá ti bẹ̀rẹ̀ ń bẹ̀ bismillah Allahu akbar láṣẹ ọkùnrin á yọ apá ọ̀tún wálẹ̀ á pa kájà ẹ̀ á gbé aṣọ yẹn gba aṣọ ara mi wá á gbé gba àbíyá báyìí á yọ apá ọ̀tún lẹ̀ tá a bá fẹ́ ṣe tàwáàfù nìkan ni o á yọ apá ọ̀tún lẹ̀ báyìí tí aṣọ kankan ò ní sí lórí ẹ̀ aṣọ wà lórí ọ̀tún kò ní sí ní orí apá òsì apá ọ̀tún aṣọ wà lórí apá òsì kò ní sí lórí apá ọ̀tún á yọ apá ọ̀tún lẹ̀ nínú aṣọ ara mi wá á wá bẹ̀rẹ̀ sí rọ kiri ká Káàbà á máa ṣàdúà á máa ṣàzkár á máa tọrọ orí ayé àtàlìkìyámà á máa ṣàdúà máa tọrọ àforíjì fún bàbá wa fúnra wa fún ìyá wa fáwọn ẹ̀gbọ́n wa fáwọn àbúrò wa fáwọn olólùfẹ́ wa á máa ṣàdúà fún wọn tá a bá ti parí ìyẹn tá a bá ti parí ẹ̀ pé méje tá a bá ti ń parí ẹ̀ lọ tá a bá ti fẹ́ parí àkọ́kọ́ tá a ti ń padà lọ síbi iná green yẹn tá a mọ̀ sọ́nà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar tá a bá ti débi iná yẹn á tún bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin á máa tún kíní ṣe títí fún ìgbà méje tá a bá ti wá ṣe ìgbà méje yẹn èyí tó kù ká ṣe náà ni pé ká yan náfìlà tawaf sunnatut tawaf á yan náfìlà sunna tawaf bó láti yan á wáyè lẹ́yìn maqama Ibrahim ibi tán fi sáìnì ànábì Ibrahim báyìí á wáyè ń bẹ̀ bá a bá ráyè bẹ́ẹ̀ níwèé tá a bá ti ráyè nù mọ́ṣáláṣí Káàbà yẹn á yan náfìlà méjì tá a bá ti yan náfìlà méjì yẹn tán á máa wá ibi tí Zemzem bá wà láti lọ mu Zemzem ẹ dákun torí tọlọ́run ẹ rọra máa mu omi tútù òórùn mú Saudi òórùn mú Mọ́kà ṣùgbọ́n ẹ rọra máa mu omi tútù torí pé omi tútù ó máa ń kó bá àlàáfíà ara ni àwọn èyí tó lọ́wọ́rọ́ wà nù haram yẹn tí wọ́n ṣe kọ́lọ́ bá san ìjọba Saudi lẹ́san oore wọ́n ti ṣe àwọn omi Zemzem tó lọ́wọ́rọ́ sínú haram bẹ́ẹ̀ náà tẹ́ lè bu tẹ́ bá ti bu ẹ mu ẹ wá ṣàdúà ẹ tọrọ orí ayé àtàlùkìyámà ẹ wá máa lọ sọ́nà Safa àti Marwa tẹ́ bá ti ń lọ Safa àti Marwa yẹn tẹ́ bá ti ń gun òkè yẹn lọ tẹ́ bá ti ń tẹ́ dé Safa àti Marwa ẹ máa ka aya al-Qur'an tó sọ pé inna Safa wal Marwata min sha'airillah faman hajja al-bayta aw i'tamara fala junaha alayhi an yatawwafa bihima wa man tatawwa khayran fa inna Allaha shakirun alimun aya yìí bẹnu Suratul Baqarah yín kò tiẹ̀ sí bí kọ́mẹ́ǹtì lórí fọ́nrán yìí lágbára Ọlọ́run ọba a bá ti ṣe débẹ̀ tá a bá ti débẹ̀ a wá kọjú sí Káàbà a wá ṣe azkaru tá nàbí ní ká ṣe Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahi alhamd Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila la ilaha illallah wahdahu anjaza wa'dahu wa nasara 'abdahu wa 'azza jundahu wa hazama al-ahzaba wahdahu la ilaha illallah wa la na'budu illa iyyah mukhlisina lahu ad-din wa law kariha al-kafirun àbá ṣe lè tán a ṣe bismillah Allahu akbar a bẹ̀rẹ̀ láti máa lọ láti Safa lọ sí Marwa àkọ́kọ́ nìyẹn láti Marwa padà sí Safa ó di méjì láti Safa lọ sí Marwa ó di mẹ́ta Marwa sí Safa ó di mẹ́rin Safa sí Marwa ó di márùn Marwa sí Safa ó di mẹ́fà Safa sí Marwa ó di méje Marwa là á parí ẹ̀ sí tá a bá ti bẹ̀rẹ̀ ń Safa á parí ẹ̀ sí Marwa ṣé wá rí bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ yẹn a máa ṣàzkár a máa ṣàdúà a máa tọrọ orí ayé àtàlùkìyámà bàbá tí wàá parí ẹ̀ sí Marwa á gẹrun wa àti parí umrah á wà délé á wà bọ́ṣọ ìhrámù wa.